Aunty Lola is a very friendly person, very friendly. Iye ìwé ni ó kọ́ ọmọ mọ́ra rẹpẹtẹ, ó kó ọmọ tó pọ̀ mọ́ra. Ìwọ oníwà pẹ̀lẹ́ dẹ̀ ni Aunty Lola Alao, oníwà pẹ̀lẹ́ ni kò kí ń jà, kò kí ń jà, oníwà kò dẹ̀ lẹ́mi wà láàbọ̀ ìwà ẹ̀, kò lẹ́mi wà láàrá kò Aunty Lola ò kí ń jà. Iye ìwé ló máa ń kọ́ ọmọ kiri. Jẹ́ kí wá sọ ọkọ fún ẹ. ẹ̀yin èèyàn mi, Lizzy Anjorin ti jáde fún arábìnrin tí a mọ̀ sí Lola Alao. Ó ní Ìyábọ̀ Òjó ló bayé àǹtí jẹ́, ó ní Ìyábọ̀ Òjó ló bayé rẹ̀ jẹ́ o. Nígbà tí òun fi mọ̀ Lola Alao, ó ní tó ń kó ọmọ mọ́ra ni, tó ń kó gbogbo èèyàn mọ́ra ni. Ó yin Lola Alao, ó sì yìn, ṣùgbọ́n ó tún bú ní ìparí fídíò náà wípé ó ní ó padà ń ṣẹ̀sín ni. Ó ní Ìyábọ̀ Òjó ló bayé rẹ̀ jẹ́. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy sọ. Sórí Aunty Lola Alao tẹ́ ń wò, tí Ìyábọ̀ Òjó sọ wọ́n dìdàkudà lẹ́ni yẹn, tí wọ́n bá ń sọ̀rọ̀ tán, tí wọ́n bá ń ṣe anything ní gbogbo Nàìjíríà politically, Aunty Lola ló máa ṣa àwọn ọmọ ní tíátà tó máa lọ represent ANTP. Èyí téèyàn bá ṣe ká sọ pé ó ṣe, èyí tí ò bá ṣe ká sọ pé kò ṣe. Ìyábọ̀ ló lórí burúkú ọmọ tó lọ ń ba image àwọn woman yìí jẹ́. Irú àwọn Aunty Lola ò dẹ̀ mọ̀, wọ́n ti jẹ dòdò ẹnu wọn òrùn dòdò mọ́. Ọlọ́run ló mọ̀ bóyá orí Flabush ló dá kílàmọ̀ tó dà wọ́n pọ̀ tó fi wá ń ganu gbàbùkù lọ́wọ́ ọ̀rọ̀lẹ̀. Sórí tó bá yí pé bírú àwọn Aunty Lola Alao ṣe film industry, nírú Ìyábọ̀ yìí ṣe film industry, kò sí oní tíátà tó máa fi tọrọ bára. Ṣé bí sister wa ni mo mọ̀, ó àpọ̀ tó ń kó kiri, àpọ̀ kò dẹ̀ kó wa lọ ṣaṣẹ́wó, kò ń kó wa pé ẹ lọ sùn tọkùnrin. Tó bá rí, tó bá ń ṣe nǹkan ní Bayelsa, Aunty Lola ló máa kó àwọn ọmọ ní tíátà lọ, young girls, ó máa lọ represent ANTP. Tó bá ń ṣe nǹkan ní Kaduna, ní Kafansha, ní bá Aunty Lola ṣe wà yẹn, side tèmi lèmi ń sọ, bí Aunty Lola Alao ṣe wà yẹn, tó bá sọ wípé ẹni tó yẹ pé ó máa ń fi connection ẹ̀, ó máa fi ń ṣe dáadáa ni nígbà ayé wọn tá a mọ̀ wọ́n, nígbà ayé wọn lọ́hùn tá a mọ̀ wọ́n gbà yẹn, kó tó di pé Ìyábọ̀ Òjó ó wá kórí burúkú ẹ̀ lọ ba ìwà wọn jẹ́. Aunty Lola Alao kì í ṣe onírà dáadáa báyìí, she's a very quiet person, kò like wa ló máa ń sá, but kọ́ ló ń ṣàánú wa. Ṣé mọ̀ pé a mọ̀ nǹkan tí Gistlover nípa Aunty Lola Alao, ṣó ti yé yín? So ṣé dẹ̀ mọ̀ wípé Gistlover tó bá fẹ́ ràn yàn ṣẹ́, Ìyábọ̀ ló máa appoint. So gbogbo àwọn kinní yẹn ti dàpọ̀, because Aunty Lola tí mo mọ̀ kò ní wá sórí social media wá ṣe nǹkan tó ṣe láyé. She's a very nice person o, ẹ gbàgbé ẹ̀. Ṣé bẹ́ẹ̀ ni tó ń rẹ́, ó mọ reason tó ṣe ń rẹ́rìn jọ yẹn. Aunty Lola ó ní reason tó ṣe ìdára sọ, ṣé àwọn onítìátà kan wà tó bá ṣẹ̀yìn ẹ má bínú, tó bá ṣẹ̀yìn irú gbogbo ìgbà tí Aunty Lola Alao rẹ́rìn yẹn, ẹ rí pé kò move mi, ẹ rí pé mi ò bínú, torí pé Ìyábọ̀ Òjó tó wà pẹ̀lú Aunty Lola mo mọ̀ pé ní bí ni. Ìyábọ̀ Òjó ó lọ láti lọ bá image Aunty Lola Alao jẹ́ ni.